Oòduà ni mí. Oòduà ni mí. Tèmi ò ní pọ̀. Ṣùgbọ́n Agbara òjò lóhùn onílé wó. Onílé mi ò ní gbà fún. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹni tó bá ń tẹ̀lé ètò tí mò ń ṣe lórí Miliki FM ti mọ̀ bí tí mò ń bọ̀rọ̀ lọ. Bẹ́ẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ kankan náà wà lọ́wọ́ tàwa. Àwọn kan dúró ń do wọ́n fẹ́ kú géètì ni. Wọ́n ti ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀dẹ́. Àwọn tó jẹ́ pé àwọn ọ̀gá dùrù ọmọ nínú wọn ló fẹ́ jẹ pọ̀ mọ́. Àti ẹkọ́lówó fún wa iná ti gbé ìwé léyìn lọ́wọ́. Kẹ́ ẹ lọ ṣe kíní, kẹ́ ẹ lọ ṣe kíní. Ètò ìlú ju wọn tẹ̀ lọ bá àwọn èèyàn mi ń kàbà. Wọ́n kó tó kó lu ewu mọ́kù wọn pé wá ẹni náà fẹ́ fún géètì yìí o. Ìjọ kẹta làwọn aláàbò lọ ká wọn lé ló lọ ṣe. Ṣùgbọ́n èyí tó yẹ káwa ṣe lọ́rọ̀ ń bẹ̀. Òun ni pé èmi lè fi dá yín lójú pé kò sí ìlú abúlé tí OPC ò sí nílẹ̀ kóòtù òjìrì. Kò sí. Bẹ́ẹ̀ ibi tó dùn mọ́ nìyẹn. Èyí tó kù bẹ́ẹ̀ ni wípé àdáta gbé sí pápọ̀ tí òṣìṣẹ́ kò ṣàdá o. Irinṣẹ́ lásán ni. Èmi máa rọ ààrẹ, màá dẹ̀ rọ gbogbo olùdarí ẹgbẹ́ yìí. Ẹ jẹ́ ká lọ jí gbogbo àwọn ẹ̀ka yẹn kọ́ tají ní ìṣèrànlọ́wọ́ fún ibi tó bá wà. Àbẹ̀ àwa náà mọ̀yànjú tí ààrẹ ti gbà tí wọ́n dẹ̀ fi dí lágídí. Wọ́n bá ní kán gbogbo ti rí wá, òun náà ló rí báyìí. Bẹ̀ẹ̀dẹ̀ ní kọ́dẹ̀ ìdúró pé káàkiri ẹ̀rí kan náà tó pèrè àwọn alálẹ́nu lọ́rọ̀ tó máa jáde tó lọ pé ìlọ́lá àlàrẹ́ pamọ́ wa o. Kò kọ̀wé sí wa, kò bá wa sọ ní, kò ṣèpàdé. Ní kẹ́lẹ́ ṣe ní gbogbo wa lọ́wọ́ báwọn tẹ́kùn ṣe lélẹ̀. Ara ìrọ̀lẹ́nu dáre yọ wọ́n lẹ́nu, ìtìjú náà fi kánù náà fi dámọ̀ tẹ́kùn lẹ̀. Àwọn tó fọwọ́ sí kán ṣe àmọ̀, àwọn pàdé sí ní àmọ̀tẹ́kùn àmọ̀ tó jẹ́ pé wàhálà àwọn pọ̀jẹ́ ṣàgbálẹ̀ fún wọn. Ṣé kò ṣe yẹ kó ní lórí? Bẹ́ẹ̀ ẹgbẹ́ ti sọ fún yóò, Agbara òjò lóhùn onílé wó o. Ẹ̀yin onílé ní kẹ́ ẹ mọ́ gbà fún o. Ẹ jẹ́ ká kó sowó pọ̀, ká rọ̀ ní pẹ̀lú ààrẹ wa. Ká mọ́ ṣe bẹ̀sẹ̀ nu. Ibi tó bá ti fi gbẹ́nu wọn láti lu géètì. Ẹ̀yin náà ẹ sọ fún gbogbo òlu. Géètì lélẹ́yìn fẹ́ wú o. Àkùnrin èsì ló ń jẹ lọ́bẹ̀. Ẹ̀jẹ̀ àkórajọ ká ṣe dáadáa ká dẹ̀ pé oríyìn fún ẹni tó tọ́ sí. Ẹ ṣeun.